Portable ti pariwo síta, ó ní àwọn ọmọlẹ́yìn òun ti di àwátì o. Portable fìgbẹ̀ta látàrí ìṣẹ̀lẹ̀ kan tó ní ó ṣẹlẹ̀ ní agbègbè ìjú ìṣàgá. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé níṣe ni àwọn jàǹdùkú kan ládùúgbò náà dìgbòlù Portable níbi ayẹyẹ tí wọ́n lọ ṣe ní ìjú ìṣàgá ní ìpínlẹ̀ Èkó. Nínú fọ́nrán kan eléyìí tí Portable fi léde sórí ayélujára ló ti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà. Ó ní níṣe làwọn ènìyàn náà ṣe òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ léṣe, tó sì jẹ́ wípé àwọn ọmọlẹ́yìn rẹ̀ kan ti di àwátì báyìí tí wọn kò sì tíì rí wọn. Ìròyìn ṣàlàyé ẹ̀ síwájú sí pé ìṣe Portable ló dàbí ẹni pé ó bí àwọn ènìyàn náà nínú, léyìí tó fà á tí wọ́n fi dìgbòlù òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí Portable ṣe lálàyé, ó ní wọ́n gba àwọn nǹkan bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀ṣọ́ ara àti káàdì ATM lọ́wọ́ àwọn. Wàyí o, Portable ti ṣàpèjúwe àwọn ènìyàn ọ̀hún bíi ẹ̀gbọ́n àdúgbò. Ó ní òun fi ìfẹ́ hàn sí wọn, òun fún wọn lówó, ṣùgbọ́n níṣe ni wọ́n gba tara òun. Ṣé ọ̀rẹ́ ni wọ́n ni àbí ọ̀tá? Ìbéèrè tí Portable béèrè rèé o. Àwọn ìròyìn yìí àtàwọn míì lẹ́ ó máa jẹ̀gbádùn rẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.